Olúwakẹ́mi ní orúkọ ti tèmi. A fẹ́ gbé fáwẹ́lì àti kọ́nsọ́náǹtì nínú èdè Yorùbá, òun la fẹ́ gbé wò. Ẹ má jẹ́ a gbàgbé wípé ká máa tẹ bọ́tìnì subscribe láti fi mọ̀ nígbà tí a bá tún ti gbé ohun tuntun jáde. A fẹ́ sọ̀rọ̀ nípa fáwẹ́lì àti kọ́nsọ́náǹtì. Tẹ́lẹ̀ a ti sọ ìró èdè tó jẹ́ álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Nínú ẹ̀ náà ni kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì ló ti jáde. A sọ pé fáwẹ́lì àti kọ́nsọ́náǹtì, èémí tí ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró ni a fi ń pe ìró èdè. Èémí, that is airstream, ẹ̀dọ̀fóró, lungs. Àlàyé nípa ìró èdè pípé la fẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ báyìí. Tí a bá pe ìró èdè, àwọn ẹ̀yà ara kan wà ní ẹnu tí wọ́n lè ṣe ìdíwọ́ fún èémí, láti jáde ní ẹnu. Ọwọ́n nù. Àwòrán ẹ̀ nìyí. Àwọn ẹ̀yà ara kan wà tí wọ́n lè ṣe ìdíwọ́ fún èémí láti jáde ní ẹnu. That is, some organs prevent air from coming out of the mouth. Àwòrán ẹnu òun nìyí. Ẹ jẹ́ ká wá wò. Bí ìdíwọ́ bá wà fún èémí tí ó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró ní ẹnu, ìró èdè tí à ń pè ní ìró kọ́nsọ́náǹtì. Àwọn ni wọ̀nyí: bí, dí, fí, gí, gbí, í, jí, kí, lí, mí, ní, pí, rí, ṣí, ṣí, tì, wù, ì. Àwọn ìró èdè yìí ni ìró èdè kọ́nsọ́náǹtì. Bí èémí bá ń jáde láìsí ìdíwọ́ ní ẹnu, ìró tí à ń pè ní ìró fáwẹ́lì. Èyí tí ò ní sí ìdíwọ́ tí ìró bá ń jáde, tí ò ní sí ìdíwọ́, òun ni ìró fáwẹ́lì. Tí ìdíwọ́ bá wà, òun ni ìró kọ́nsọ́náǹtì. Ẹ má jẹ́ ká gbé wọn fúnra wọn. Tí a bá ń pe ọ̀rọ̀ tí ìdíwọ́ bá wà, òun ni àwọn ìró kọ́nsọ́náǹtì tí à ń pè jáde. Tí ò bá ní sí ìdíwọ́, àwọn ni ìró fáwẹ́lì. Àwọn ni a, ẹ, i, o, ọ, u. Ẹ jẹ́ ká ka àwọn ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́nsọ́náǹtì wọ̀nyí. Àwọn ni ìró tó bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́nsọ́náǹtì wọ̀nyí. Wọ́n ní bí bàtà, ṣé ń rí? Dí dòjé, fí fìlà, gí gèlè, gbàgùdá, haúsá, jagunjagun, kọ́kọ́rọ́, lékèlékè. Ẹ jẹ́ ká tún wo bí báyìí. Mí, that is màálù. Ní náírà, pupa, ràkúnmí, sálúbàtà, ṣíbí, tábìlì, wàhálà, yàrá. Àwọn wọ̀nyí ni ìró kọ́nsọ́náǹtì tí a pè wọ̀nyí. Tá bá tún wá tẹ̀síwájú, wọ́n ní kíka àwọn ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú fáwẹ́lì. Àwọn ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú fáwẹ́lì, àwọn nìyí. Àwọn eléyìí ni a máa pè tí ò ní sí ìdíwọ́ nínú ẹ̀. Wọ́n ní ajá, ejò, ẹyẹ, ìdí, odò, ọjà, ẹrú. A bá tún tẹ̀síwájú, fáwẹ́lì tún pín sí ọ̀nà méjì. A ní fáwẹ́lì àìránmúpè àti àránmúpè. Fáwẹ́lì mélòó? Àìránmúpè àti àránmúpè. Àwọn tí àránmúpè, àwọn nìyí. Àwọn ni n, ẹ, in, o, ń. Àwọn ni àránmúpè. Àwọn tí àránmúpè, àwọn ni wọ̀nyí nínú fáwẹ́lì. Fáwẹ́lì àti kọ́nsọ́náǹtì, àwọn méjèèjì wọ́n ṣe kókó nínú ìró èdè. Tí kò lè ṣe, tí ẹ bá fẹ́ kọ fáwẹ́lì,
tàbí fẹ́ kọ kọ́nsọ́nàǹtì nínú ìwé èdè, kọ́nsọ́nàǹtì ó máa ń jẹ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ń fa ìdíwọ́ tó bá fẹ́ jáde ní ẹnu, ṣùgbọ́n fáwẹ́lì kò ní sí ìdíwọ́ kankan. Mo rò pé níwọ̀n yìí tá a sọ ó wọ etí. Tó bá tún máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ àtúntẹ̀síwájú. Ẹ má gbàgbé fáwẹ́lì àti kọ́nsọ́nàǹtì òun ni àgbéyẹ̀wò. Ẹ má gbàgbé láti tẹ red button tó jẹ́ subscribe láti fi mọ̀ tí a bá tún ti gbé ohun kankan jáde nínú Yorùbá alphabet. Ẹ ṣé, ẹ máa yáṣẹ́.